Arọ̀ ẹ̀ lọ́rùn àkóyálà aláàjì wa bá náà sábẹ̀rọ̀ fẹ́ àtú ẹ̀ lára o. Arọ̀ ẹ̀ lọ́rùn àsìkò tí ó ti máa kàdé àtú ẹ̀ lára. Àtú ẹ̀ lára. Arọ̀ ẹ̀ lọ́rùn àtú ẹ̀ lára. Arọ̀ ẹ̀ lọ́rùn àsìkò tí ó ti máa kàdé àtú ẹ̀ lára. Àkóyálà àtú ẹ̀ lára. Arọ̀ ẹ̀ lọ́rùn ẹnìkan kò tí ẹ̀ máa kó yálà ní wọ́n ṣe àwọn ológun ní àtú ẹ̀ lára o. Arọ̀ ẹ̀ lọ́rùn àsìkò tí ó ti máa kàdé àtú ẹ̀ lára. Àtú ẹ̀ lára. Àtú ẹ̀ lára. Àsìkò tí ó ti máa kàdé àtú ẹ̀ lára. Ní last year tí ìyàwó wọn lọ Mọ́kà tọ́tẹ̀lé wá àmọ́ iye tọ́kọ́ náà ẹgbẹ́ tí ìyàwó bí ilẹ̀ àwọn obìnrin ké wọ́n dé mú 10,000 wá 10,000 ní mú 10,000 ló gbé 10,000 ló gbé àtú ẹ̀ lára. Arọ̀ ẹ̀ lọ́rùn ó ti ní 10,000 wá tí ó ti máa kàdé àtú ẹ̀ lára. Olùdẹ́kù lọ́la ògbó tó jẹ́ ìdùnnú ní olùdẹ́kù lọ́la. Ó ti mọ́dún lọ ó ti gbọ́dún lọ ó ti bára fà lọ ó ti gbọ́dún lọ kò sí inú ayé rẹ̀ ó ti gbọ́dún lọ onídẹ̀kùn lọ́la ẹjọ́ kò mọ́rọ́yè lọ́bì kan o ọ̀nà Mọ́kà láì sọ fún mi Ọlọ́run ti ọlé mi lọ́wọ́ sọ pé ikú òjijì tí mo lè ọ àkóyálà àrùn òjijì tí wọ́n pàwọ́ àṣẹ ogun kò sówó kò sàlàfíà kò ní wọnú ayé ẹ̀ ilẹ̀kùn lọ́la ilẹ̀kùn lọ́la mi gbogbo tó jẹ́ ìdùnnú ní ilẹ̀kùn lọ́la. Má pa ẹni gbé lọ́gbẹ̀ mi lójú ẹ̀ ìbànújẹ́ kì í jẹ́ mi ogún má pa ẹni gbé onídẹ̀kùn àkóyálà onídẹ̀kùn lọ́la ògbó tó jẹ́ ìdùnnú ní onídẹ̀kùn lọ́la. Gbogbo ọba ti pọ̀ tó yìí ẹjẹ́ akéfà tí àkan Àkóyálà àtìyàwó wọn àti gbogbo àwọn tá a bá wọn wá láti sí ilé mọ́jà fún ìbànújẹ́ lu ayé wa. Àwọn náà wá wọ ṣé wá wọ lọ́kà ẹ wá wọ ojú mọ̀
سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. akọ́dọ̀ lọ́wọ́ ọlọ́kọ́kọ́ ṣẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ sọ pé mọ́lẹ̀ náà ń bá àti òdá mọ́ ẹ lára mọ́lẹ̀ náà ń bá àti òdá mọ́ ẹ lára nínú nàmbá àti òdá ọ̀kan ní wàrà pàjẹ́ nínú nàmbá àti òdá ọ̀kan ní àsìnwé jẹ́ nínú nàmbá àti òdá ọ̀kan níwèé ọlọ́run mọ̀lẹ́ nàmbà tí ó dá mọ́ ẹ lára. Mọ̀lẹ́ nàmbà tí ó dá mọ́ ẹ lára. Mọ̀lẹ́ nàmbà tí ó dá mọ́ ẹ lára. Nínú nàmbà tí ó dá ọ̀kan ní wàrà pàjẹ́. Nínú nàmbà tí ó dá ọ̀kan ní àsìnwé jẹ́. Nínú nàmbá tí ó dá ọ̀kan ọlọ́run mọ̀lẹ́ nàmbá tí ó dá mọ́. Ájì Mùsítàfá wọlé nàmbá tí ó dá mọ́ ẹ lára. Mọ̀lẹ́ nàmbá tí ó dá mọ́ ẹ lára. Nínú nàmbá tí ó dá ọ̀kan ní wàrà pàjẹ́. Nínú nàmbá tí ó dá ọ̀kan ní àsìn. Nínú nàmbá tí ó dá ọ̀kan ní mọ́lẹ̀ nàmbá tí ó dá mọ́. Ẹ̀rọ ìfàwé yìí mọ́lẹ̀ nàmbá tí ó dá ìwé ìrówó eyín tí ó dá mọ́ ẹ lára. Nínú nàmbá tí ó dá ọ̀kan ní wàrà pàjẹ́. Nínú nàmbá tí ó dá ọ̀kan ní àsìn. Nínú nàmbá tí ó dá ọ̀kan ní wèrè ń bọ̀. Mọ̀lẹ́ nàmbá tí ó dá. Bàbá wa tí wọ́n tẹ̀lé wa wá láti Ìbàdàn. Ọlọ́jọ́ ọjọ́. Kìí ṣe náà ó yá màmá orí pẹ́lú àdáni sàrẹ́ẹ̀kì wà tó màmá wa Alhaja Sekina ṣé Ibrahim kan Alhaja Sekina Ibrahim ẹ máa bẹ bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ yìí lẹ lè mi ẹgbẹ́kùn ẹ̀nà sẹ̀ ẹ bá wọ́n rí kan bọ̀ ìyá wa Alhaja Sekina ìyá tó bí ìyá ìyàwó sàrẹ́ ìyá ìyàwó sàrẹ́ kì í màmá ìyàwó màmá inú yóò ní bàjẹ́ mọ́ láíláí ẹjọ́ ẹ bá ń sàmì olórí oko bá gbà mù ní ẹ bá màmá inú yóò ní bàjẹ́ mọ́ láíláí ẹ ní mọ ìbànújẹ́ mọ́ ẹ ní sunkún mọ́ ẹ ní sunkún ọmọ ẹ ní sunkún aya ẹ ní sunkún ara yín wàhálà ìdààmú ò ní dé báyìí wala la ilaha illallah. Àwọn náà sọ pé kò ní padà mọ́ kò ní padà mọ́ kò ní padà mọ́ kò ní padà mọ́ ìbànújẹ́ yìí tó rajò kò ní. Alhaja Sareki dà ní ìrí onípadà mọ́ ìbànújẹ́ tó rajò kò ní. Ẹ jẹ́ ká lọ jí Mustapha kọjá torí Ọlọ́run. Arówó náà farabalẹ̀. Màmá ni mò ń ṣàdúrà fún. Àdúrà yẹn sì ní ìtumọ̀ tó pọ̀ sí mi gan. Pẹ̀lú ògùn Ọlọ́run, ẹ ní sunkún mọ́ o. Wọ́n ní bọ́ bàtà ọ̀fọ̀ sílé yín mọ́. Ǹjẹ́ ó ṣẹlẹ̀
táàtí wọ́n wá sílé agbáálẹ̀ táàbọ̀ ọba yín sunkún ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ àní sunkún lórí yín àní sun lórí ọmọ gbogbo àwọn aṣọ tí ń bẹ lókè pátá gbogbo ni wọ́n bò yìí èrò tí ń bẹ lókè tàṣọ yín bẹ pẹ̀lú ògùn ọlọ́run ẹkún àdáso àjọso ti kọ̀ọ̀rọ̀ ti gbangba ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yín gbogbo ibi tó ń kí nǹkan náà ti mọ ọwọ́ ọlọ́run pa wá sẹ́bọ̀ síbẹ̀ sọ pé kò ní pa àdàmọ́ kò ní pa. Kò ti padà mọ́ kò ní padà mọ́ ìbànújẹ́ yìí tó ràjò kò ní padà mọ́.